afu billahi. Allahu akbar, Allahu akbar. Ashhadu an la ilaha illallah. Ashhadu anna Muhammadan Rasulullah. Hayya alal falat, hayya alal salat. Qad qamati salat, qad qamati salat. Allahu akbar, Allahu akbar. Allahu akbar, la ilaha illallah. La ilaha Allahu ni illallah. alájùlọ, Muhammadur Rasulullah Allahu sallallahu ni alájùlọ. Mo jẹ́rìí pé kò sẹ́nìkan tí ó tọ́ láti jọ́sìn àyàfi Allahu. Mo jẹ́rìí pé Muhammadu ni òjíṣẹ́ Allahu. Wá sí àdúrà, wá sí àṣeyọrí, sọ̀láàtì ti ṣe tán. Allahu ni alájùlọ. Kò sẹ́nìkan tí ìjọ́sìn tọ́ sí àyàfi ṣìgìdì Allah. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ní orúkọ Allahu aláàánú aláàánú jùlọ. Gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ sí Allahu, olúwa gbogbo ẹ̀dá. Aláàánú aláàánú jùlọ, olùkápá ọjọ́ ẹ̀san. Ìwọ nìkan ni à ń jọ́sìn fún, ọ̀dọ̀ rẹ nìkan sì ni a wá oore sí. Fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà tààrà, ọ̀nà àwọn tí o ṣe ìdẹ̀ra fún, yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn Christian àti Júù. Àmín. Quran 63 Suratul Munafikun. Nígbà tí àwọn ṣọ̀bẹ̀ṣèlú mùsùlùmí bá wá sí ọ̀dọ̀ rẹ, wọ́n á wí pé à ń jẹ́rìí pé dájúdájú ìwọ òjíṣẹ́ Allahu ni ọ́. Allahu sì mọ̀ pé dájúdájú ìwọ òjíṣẹ́ rẹ̀ ni ọ́. Allahu sì ń jẹ́rìí pé dájúdájú àwọn ṣọ̀bẹ̀ṣèlú mùsùlùmí òpùrọ́ ni wọ́n. Wọ́n ń fi àwọn ìbúra wọn ṣe ààbò fún ẹ̀mí ara wọn. Wọ́n sì ń ṣẹ́rí àwọn ènìyàn kúrò lójú ọ̀nà ẹ̀sìn Allahu. Dájúdájú ohun tí wọ́n ń ṣe níṣẹ́ burú. Wọ́n ń ṣe ìyẹn nítorí pé wọ́n gbàgbọ́, lẹ́yìn náà wọ́n ṣàìgbàgbọ́. Nítorí náà a ti fi èdìdì dí ọkàn wọn, wọn kò sì ní gbọ́ àgbọ́yé. Nígbà tí o bá rí wọn, ìrísí wọn yóò jọ ọ́ lójú. Tí wọ́n bá ń sọ̀rọ̀, ìwọ yóò tẹ́tí gbọ́ ọ̀rọ̀ wọn. Wọ́n sì dàbí igi tí wọ́n gbé ti ògiri. Wọ́n sì ń lérò pé gbogbo igbe ìbòsí wọn ń bẹ lórí wọn. Nípa ìṣọ̀bẹ̀ṣèlú wọn, ọ̀tá ni wọ́n. Nítorí náà ṣọ́ra fún wọn. Allahu ti ṣẹ́bi lé wọn. Báwo ni wọ́n ṣe ń ṣẹ́rí wọn kúrò níbi òdodo? Àti pé nígbà tí wọ́n bá sọ fún wọn pé ẹ wá kí òjíṣẹ́ bá yín tọrọ àforíjì, wọ́n á gbunrí. Ó sì máa rí wọn tí wọ́n yóò máa gbunrí lọ, tí wọ́n yóò máa ṣègbéraga. Bákan náà ni fún wọn, yálà o bá tọrọ àforíjì tàbí o ò bá wọn tọrọ àforíjì, Allahu kò ní foríjì wọn. Dájúdájú Allahu kò ní fi ọ̀nà mọ ìjọ òbílẹ̀jẹ́. Àwọn ni àwọn tó ń wí pé ẹ̀yin kò gbọdọ̀ ná owó fún àwọn tó wà lọ́dọ̀ òjíṣẹ́ Allahu títí wọn yóò fi fọ́nká. Tí Allahu sì ní àwọn ilé, ọrọ̀, sánmọ̀ àti ilẹ̀. Ṣùgbọ́n àwọn ṣọ̀bẹ̀ṣèlú mùsùlùmí kò gbọ́ àgbọ́yé. Wọ́n ń wí pé dájúdájú tí a bá padà dé sí ìlú Mọ̀dínà, ńṣe ni àwọn alágbára ìlú yóò yọ àwọn ẹni yẹpẹrẹ jáde kúrò nínú ìlú. Agbára sì ń jẹ́ ti Allahu àti ti òjíṣẹ́ rẹ̀ àti àwọn onígbàgbọ́ òdodo, ṣùgbọ́n àwọn ṣọ̀bẹ̀ṣèlú mùsùlùmí kò mọ̀. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ má ṣe jẹ́ kí àwọn dúkìá yín àti àwọn ọmọ yín kó àìrójú bá yín níbi ìrántí Allahu. Ẹnikẹ́ni tí ó bá kó sínú àìrójú yẹn, àwọn wọ̀nyẹn gan ni ẹni òfò. Ẹ ná nínú ohun tí a pèsè fún yín síwájú kí ikú tó dé bá ẹnìkan yín. Kí o wá wí pé Olúwa mi, kí ó sì jẹ́ pé o lọ́ mi lára sí títí di ìgbà kan tó súnmọ́, èmi ìbá sì lè máa tọrẹ, èmi ìbá sì wà lára àwọn ẹni rere.
Àláwù kò sì ní lọ́ ẹ̀mí kan lára nígbà tí ọjọ́ ikú rẹ̀ bá dé. Àláwù sì ni alámọ̀tán nípa ohun tí ẹ̀ ń ṣe níṣẹ́. Quran 111. Ọwọ́ Àbílàábì méjèèjì ti ṣòfò, òun náà sì ṣòfò. Àwọn dúkìá rẹ̀ àti àwọn ohun tó ń ṣe níṣẹ́, ìyẹn àwọn ọmọ rẹ̀, kò sì ní rọ̀ lọ́rọ̀ níbi ìyà. Ó sì máa wọ inú iná eléjò fòfò, àti ìyàwó rẹ̀ aláàrù igi ìṣẹ́pẹ́ ẹlẹ́gùn, ó máa wọná. Igba ọ̀pẹ pọ̀npọ̀nrán máa wà ní ọrùn rẹ̀. Quran 106. Ìkẹ́ láti ọ̀dọ̀ Allahu fún ìdílé Kùréṣí láti wà papọ̀ nínú ààbò. Fún wọn láti wà papọ̀ nínú ààbò lórí ìrìn àjò wọn ní ìgbà òtútù àti ní ìgbà ooru. Nítorí náà, ẹ̀yin ará Kùréṣí, ẹ máa jọ́sìn fún Allahu Olúwa ilé Kàbá yìí, ẹni tí ó fún wọn ní jíjẹ ní àsìkò ebi, ó sì fi wọ́n lọ́kàn balẹ̀ ní àsìkò ìpayà. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ògo ni fún Olúwa mi atóbi. Ògo ni fún Olúwa mi atóbi. Ògo ni fún Olúwa mi atóbi. Allahu ló mọ àwọn tó ń sìn. Rọ́bánẹ alákàlẹ̀ abudu. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Ògo ni fún Olúwa mi atóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ní orúkọ Allahu aláàánú, aláàánú jùlọ. Gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu, Olúwa gbogbo ẹ̀dá. Aláàánú, aláàánú jùlọ, olùkápá ọjọ́ ẹ̀san. Ìwọ nìkan ni à ń jọ́sìn fún, ọ̀dọ̀ rẹ sì ni a wá oore sí. Fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà tààrà, ọ̀nà àwọn tí o ṣe ìdẹ̀ra fún, yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn Christian àti Júù. Àmín. Quran 2 verse 191. Ẹ pa wọ́n níbikíbi tí ọwọ́ yín bá ti bà wọ́n, kí ẹ sì lé wọn jáde kúrò níbi tí wọ́n ti lé yín jáde. Ìfòòró le ju pípa lọ. Ẹ má ṣe bá wọn jagun ní mọ́sálásí Haram àfìgbà tí wọ́n bá ń bá yín jà nínú rẹ̀. Nítorí náà, tí wọ́n bá jà yín lógun, ẹ jà wọ́n lógun. Báyẹn ni ẹ̀san àwọn aláìgbàgbọ́. Quran 8 verse 67. Kò yẹ fún ànábì kan láti ní ẹrù ogun títí ọwọ́ rẹ̀ máa fi ba àwọn ọ̀tá rẹ̀ lórí ilẹ̀ dáadáa ní ti pípa. Ẹ̀yin ń fẹ́ ìgbádùn ayé, Allahu sì ń fẹ́ tọ̀run. Allahu sì ni alágbára ọlọ́gbọ́n. Quran 8 verse 12 to 13. Rántí nígbà tí Olúwa rẹ fi mọ àwọn màláíkà pé dájúdájú èmi ń bẹ pẹ̀lú yín. Nítorí náà, ẹ fi ẹsẹ̀ àwọn tó gbàgbọ́ ní òdodo rinlẹ̀. Èmi yóò ju ẹ̀rù sínú ọkàn àwọn tó ṣàìgbàgbọ́. Nítorí náà, ẹ̀yin tí ẹ gbàgbọ́, ẹ máa gé wọn lọ́rùn, kí ẹ sì máa gé gbogbo ọmọ ìka wọn. Ìyẹn rí bẹ́ẹ̀ nítorí pé wọ́n yapa ọ̀rọ̀ Allahu àti òjíṣẹ́ rẹ̀. Ẹnikẹ́ni tí ó bá sì yapa ọ̀rọ̀ Allahu àti òjíṣẹ́ rẹ̀, dájúdájú Allahu lé níbi ìyà. Quran 5 verse 33. Ẹ̀san àwọn tó ń gbógun ti Allahu àti òjíṣẹ́ rẹ̀, tí wọ́n sì ń ṣe ìbàjẹ́ lórí ilẹ̀, ni pé kí ẹ pa wọ́n, tàbí kí ẹ kàn wọ́n mọ́ igi àgbélébùú, tàbí kí ẹ gé ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn ní ìpàsípayọ̀, tàbí kí ẹ lé wọn kúrò nínú ìlú wọn. Ìyẹn ni ìyẹpẹrẹ fún wọn nílé ayé, ìyà ńlá sì ń bẹ fún wọn ní ọ̀run. Quran 3
verse 161 kò lẹ́tọ̀ọ́ fún ànábì kan láti jímú nínú ọrọ̀ ogun síwájú kí wọ́n tó pín. Ẹnikẹ́ni tí ó bá jí ọrọ̀ ogun mú síwájú kí wọ́n tó pín, ó máa dá ohun tí ó jí mú nínú ọrọ̀ ogun náà padà ní ọjọ́ àjíǹde. Lẹ́yìn náà, a ó san ẹ̀mí kọ̀ọ̀kan ní ẹ̀san ohun tí ó ń ṣe níṣẹ́ ní ẹ̀kúnrẹ́rẹ́, a ò sì ní ṣe àbòsí sí wọn. Quran 9 verse 29. Ẹ gbógun ti àwọn tí kò gbàgbọ́ nínú Allahu àti ọjọ́ ìkẹyìn, àti àwọn tí kò ṣe ní èèwọ̀ ohun tí Allahu àti òjíṣẹ́ rẹ̀ ṣe ní èèwọ̀, àti àwọn tí kò ṣe ẹ̀sìn òdodo nínú àwọn tí a ti fún ní tírà. Ẹ gbógun tì wọ́n títí wọn yóò máa fi ọwọ́ ara wọn san owó orí ní ẹni yẹpẹrẹ. Quran 8 verse 39. Ẹ jà wọ́n lógun títí kò fi ní sí ìfòòró mọ́, tí gbogbo ẹ̀sìn yóò sì jẹ́ ti Allahu nìkan pátápátá. Nítorí náà, tí wọ́n bá jáwọ́ nínú àìgbàgbọ́, dájúdájú Allahu ni olùríran nípa ohun tí wọ́n ń ṣe níṣẹ́. Quran 14 verse 4. A kò rán òjíṣẹ́ kan níṣẹ́ àyàfi pẹ̀lú èdè àwọn ènìyàn rẹ̀, nítorí kí ó lè bá a ṣàlàyé ohun tí a fi rán fún wọn. Nígbà náà, Allahu yóò ṣì ẹni tó bá fẹ́ lọ́nà, Allahu yóò sì fi ẹni tó bá fẹ́ yóò fi mọ̀nà. Òun ni alágbára ọlọ́gbọ́n. Quran 15 verse 6. Wọ́n wí pé, ìwọ tí a sọ àlùkùránì kalẹ̀ fún yìí, dájúdájú wèrè ni ọ́. Ànábì ya wèrè ń bẹ̀. Quran 2 verse 216. A ti ṣe ogun ẹ̀sìn ní ọ̀ranyàn lé yín lórí. Ànábì pààyàn bẹ̀. Ohun kórìíra sì ni fún yín. Ó sì lè jẹ́ pé ẹ kórìíra kinní kan kí ohun náà sì jẹ́ oore fún yín. Ó sì tún lè jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ sí kinní kan kí ohun náà sì jẹ́ aburú fún yín. Allahu nímọ̀, ẹ̀yin kò sì nímọ̀. Quran 33 verse 61. Wọ́n ti di ẹni ìṣẹ́bilé níbikíbi tí ọwọ́ yín bá ti bá wọn. Wọ́n máa mú wọn, wọ́n sì máa pa wọ́n tààrà. Quran 5 verse 101. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ má ṣe máa béèrè ìbéèrè nípa àwọn nǹkan ṣáá tí a bá fi hàn yín, ó máa kó ìpalára bá yín. Tí ẹ bá sì ń béèrè nípa àwọn nǹkan ẹ̀sìn nígbà tí a ń sọ àlùkùránì kalẹ̀ lọ́wọ́, a máa fi hàn yín. Allahu ti ṣe àmójúkúrò nípa rẹ̀. Quran 9 verse 5. Nítorí náà, nígbà tí àwọn oṣù ọ̀wọ̀ bá lọ tán, ẹ pa àwọn ọ̀ṣẹbọ níbikíbi tí ẹ bá ti bá wọn. Ẹ mú wọn, ẹ séde mọ́ wọn, kí ẹ sì bàdè wọn ní gbogbo ibùba. Tí wọ́n bá sì ronú pìwàdà, tí wọ́n ń kírun, tí wọ́n sì ń yan sàká, ẹ yàgò fún wọn lójú ọ̀nà. Dájúdájú Allahu ni aláforíjì, aláàánú jùlọ. Quran 9 verse 111. Dájúdájú Allahu ti ra ẹ̀mí àwọn onígbàgbọ́ òdodo àti dúkìá wọn, nítorí pé dájúdájú tí wọ́n ní ọgbà ìdẹ̀ra. Wọ́n ń jagun lójú ọ̀nà Allahu, wọ́n ń pa àwọn ọ̀tá ẹ̀sìn Allahu, wọ́n sì ń pa àwọn náà. Àdéhùn òdodo Allahu nínú Tọ́rà, Injil àti Kùránì, ta sì ni ó lè mú àdéhùn rẹ̀ ṣẹ ju Allahu lọ. Nítorí náà, ẹ dunnú sí okòwò yín tí ẹ ṣe, ìyẹn sì ni èrè jẹ́ ńlá. Quran 9 verse 123. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ gbógun ti àwọn tó súnmọ́ yín nínú àwọn aláìgbàgbọ́. Ẹ jẹ́ kí wọ́n rí ìle koko lára yín, kí ẹ sì mọ̀ pé dájúdájú Allahu wà pẹ̀lú àwọn olùbẹ̀rù rẹ̀. Quran 4 verse 89. Wọ́n fẹ́ kí ẹ ṣàìgbàgbọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàìgbàgbọ́.
ẹ tẹ̀síwájú. kí ẹ lè jọ di ẹgbẹ́ kan náà. Okay. Nítorí náà ẹ má ṣe mú ọ̀rẹ́ àyò nínú wọn títí wọ́n fi máa kúrò nínú àìgbàgbọ́ wá sí inú Islam nítorí ẹ̀sìn Allahu. Tí wọ́n bá wá kẹ́yìn tí wọ́n ní àwọn ò ṣe ìsìláàmù mọ́, kí ni kán ṣe fún wọn? ẹ mú wọn kí ẹ sì pa wọ́n níbikíbi tí ẹ bá ti bá wọn. Kí ẹ sì má ṣe mú ọ̀rẹ́ àyò tàbí olùrànlọ́wọ́ kankan nínú wọn. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ògo ni fún Olúwa mi àtóbi. Ògo ni fún Olúwa mi àtóbi. Ògo ni fún Olúwa mi àtóbi. Allahu ló mọ àwọn tó ń sìn. Rabbana walakal hamdu. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ògo ni fún Olúwa mi àtóbi jùlọ. Ògo ni fún Olúwa mi àtóbi jùlọ. Ògo ni fún Olúwa mi àtóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ògo ni fún Olúwa mi àtóbi jùlọ. Ògo ni fún Olúwa mi àtóbi jùlọ. Ògo ni fún Olúwa mi àtóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ìkíni, àdúrà àti ohun rere jẹ́ ti Allah. Àtàhíyátù lillahi. Ìdẹ̀ra fún ọ ìwà ànábì. Àsákíyátù lillahi. Àti àánú Allah àti ìbùkún rẹ̀. Àtọ́yìbátù sálàwátù lillahi. Ìdẹ̀ra fún wa àti àwọn ìránṣẹ́ Allah. Ayọ́ ànábí. Mo jẹ́rìí pé kò sí ṣìgìdì kan àyàfi ṣìgìdì Allah. Aláàlìbádìlà. Mo jẹ́rìí pé Muhammadu sì ni ìránṣẹ́ àti òjíṣẹ́ Allahu. Àlàáfíà fún yín. Assalamu alaikum wa rahmatullahi. Àlàáfíà fún yín. Assalamu alaikum wa rahmatullahi.